Ẹ káàárọ̀ o, ẹ káàsán, ọ̀dẹ̀ ọ̀dùn bí àjíǹde àtayọ̀ yóò máa jẹ́ fún wa o. Àwa kọ́ la ránṣẹ́ o, a ò lọ́wọ́ sí gbogbo ìwà tó ń hù, gbogbo bó ṣe ń ṣe lórílẹ̀‐èdè Yorùbá pàápàá jùlọ náà orílẹ̀‐èdè Nàìjíríà kò kàn wá o. Ta ló sọ bẹ́ẹ̀? IBB ti jáde o, Ibrahim Babangida ó ti jáde, ó ti sọ̀rọ̀ lórí ìwà àtiṣe tí Gumi ń hù. Gbogbo bí Gumi ṣe ń ṣe, Ibrahim Babangida ti jáde o, ó ní kó má kó bọ̀wọ̀bọ̀wọ̀ sí òun lọ́wọ́, ó ní kó má kó bọ̀wọ̀bọ̀wọ̀ sí òun lọ́wọ́ rárá. Ṣé ẹ mọ̀ pé lórí ọ̀rọ̀ airstrike tí àwọn orílẹ̀-èdè Amẹ́ríkà jù sí Sokoto, ṣé ẹ mọ̀ pé mo ti sọ níbi tí Ibrahim ti jáde tó sọ pé kí ìjọba Nàìjíríà má gbẹ́bẹ̀ àwọn agbésùnmọ̀mí, tó fi sọ pé kó máa ṣèdájọ́ lọ ni, kó gba agbára lọ́wọ́ wọn kó tó di pé wọ́n fẹ́ bá wọn sọ anything. Now Ibrahim Babangida ti wá jáde, ó ní gbogbo nǹkan tí Gumi ń ṣe wọn ló ń dáwọ́ wú lẹ́yìn ara rẹ̀ ni o, wọn ní kò ṣe pé ọwọ́ àwọn wà ń bẹ̀. Ibrahim Babangida ní kò sọ́wọ́ wọn bẹ̀ o, pàápàá jùlọ ọwọ́ àwọn northerners ò sí ń bẹ̀. Ìwà tiẹ̀, ìṣe tiẹ̀, nǹkan tóun ló ń ṣe. Gẹ́gẹ́ bí ẹ ṣe mọ̀, Ibrahim Babangida tẹ́lẹ̀tẹ́lẹ̀ ní former head of state, ó tún wá sọ nǹkan kan o, ó ní nígbà ayé Buhari gan-an, ó ní gbogbo èrò òun ni pé kí Buhari ti mú un so, kí wọ́n ti fọlọ́pàá gbé e, kí àwọn àjọ DSS kí wọ́n ti gbé Gumi jókòó. Ó ní báwo ni èèyàn tó ń jókòó pẹ̀lú agbésùnmọ̀mí tó lóun òun negotiator fágbésùnmọ̀mí, báwo ló ṣe máa rìn lórílẹ̀‐èdè Nàìjíríà tó dẹ̀ máa yan fáńdáfáńdá tí ìjọba Nàìjíríà ò dẹ̀ rí kẹ̀kẹ́ ṣe sí. Àsẹ̀yìnwá àsẹ̀yìnbọ̀ ẹ wá ń sọ wípé ó ń negotiate fágbésùnmọ̀mí ni. Ibrahim Babangida ní ohun gbogbo ti wá yí padà. Ṣé nígbà ayé ológun ṣé Gumi jẹ́ dán pálapàla òṣì wò? Nígbà ayé ológun ó jẹ́ jáde kó sọ fún pé òun negotiate fágbésùnmọ̀mí, wọn ti ní kó ọta àbọ̀ sí ní àwùjẹ. Ó ní fún ìdí èyí ìjọba Nàìjíríà, ẹ wo, ẹ má gbọ́ sí Gumi lẹ́nu, ẹ ṣèdájọ́ Gumi. Gbogbo ìwà tó ń hù kò kan àwọn northerners, òun fúnra ara ẹ̀ ló ń ṣe é. Bẹ́ẹ̀ ṣé ẹ dẹ̀ mọ̀ pé àwọn orílẹ̀-èdè Amẹ́ríkà, mo ní ń gbé fún yín ni o, wọ́n ti rí surveillance camera wọn, surveillance drone wọn káàkiri gbogbo state ilẹ̀ Nàìjíríà, pàápàá jùlọ ilẹ̀ Yorùbá náà. Wọ́n ti rí kámẹ́rà wọn. Ẹ dẹ̀ mọ̀ pé tá a bá ń sọ̀rọ̀ spy camera, surveillance, a jẹ́ nǹkan tó jẹ́ pé drone yìí kò síbi tí ojú ẹ̀ ò ní tó, kò sí gbogbo kọ̀rọ̀ tójú ò ní tó. Ṣé mọ̀ pé pẹ̀lú látìlẹ́yìn drone yẹn lọ́ fi mọ Sokoto, lọ́ fi discover Sokoto. So kò síbi tójú ẹ̀ ò ní tó dẹ̀ jẹ́ wípé gbogbo state ni drone ti wà, tó jẹ́ US surveillance drone ló ti yí gbogbo bẹ̀ ká, tó dẹ̀ jẹ́ pé any moment from now wọ́n á ṣe ìdájọ́ mìíràn ni, á tún dún bó ṣe máa ń dún. Ẹ wá mọ ohun tó kan mí lóminú jù, kọ̀ràn kí àwọn àgbààgbà ilẹ̀ Yorùbá wa, kọ̀ràn kó fọwọ́sowọ́pọ̀ pẹ̀lú àwọn tó ti ronúpìwàdà pé Yorùbá nation la fẹ́, Oòduà nation ló lè ṣe é. Kọ̀ràn kó fọwọ́sowọ́pọ̀ pẹ̀lú wọn, níṣe ni wọ́n tún ń jẹ wọ́n lẹ́yìn ẹsẹ̀. Bẹ́ẹ̀ níṣe ni wọn ò tún wá ìlọsíwájú fún wọn, wọ́n tún ń jẹ wọ́n lẹ́yìn ẹsẹ̀. Bẹ́ẹ̀ orílẹ̀-èdè Amẹ́ríkà ti ní ìjọba Nàìjíríà, ìjọba Yorùbá, ẹ lọ fọkàn balẹ̀. Wọ́n ní ṣáwọn àtàgbésùnmọ̀mí àwọn á ṣe síá mẹ́wàá fúnra wọn.
báwọn á ṣe síyá mẹ́wàá fúnra wọn. Gbogbo ẹ̀yin ládéládé ilẹ̀ Yorùbá, ẹ jẹ́ á pawọ́pọ̀ ká lè gba ilẹ̀ wa. Ẹ jẹ́ á pawọ́pọ̀ ká lè gba òmìnira wa. Nítorí tá a bá gba òmìnira, tá a lo àsìkò táwọn US ń ṣiṣẹ́ yìí, tá a fi gba òmìnira, ó máa rọ tẹrú tọmọ lọ́rùn. Tá a dẹ́kun ìwà pé à ń jẹra wa lẹ́yìn ẹsẹ̀, tá a dẹ́kun ìwà pé kò ṣeé ṣe tá a máa ń rò, ẹ ó rí i pé Yorùbá máa tètè gbòmìnira. Ẹ wo, ẹ jẹ́ ká àtẹ̀jíṣẹ́ àwọn èèyàn, ẹ jẹ́ á gbọ́n tí àwọn ènìyàn sọ. Bẹ́ẹ̀ ni Yorùbá nation la fẹ́. Òmìnira ilẹ̀ Yorùbá òun ló jẹ wá lógún. Bẹ́ẹ̀ leléyìí sọ̀rọ̀, ó ní ṣẹ rí ìjọba bàbá Tinubu àti àwọn ọba Yorùbá kankan, àwọn ló sì lọ́wọ́ sí gbogbo bí Adéyẹmọ sì ṣe wà ní ìta tí wọ́n jẹ́ kó wọ ìlú bàbá rẹ̀. Gbogbo ẹ̀yin amòòkùnṣèkà, ẹ má gbàgbé pé ìdájọ́ Ọlọ́run ń bẹ. Bẹ́ẹ̀ ni, nítorí ibi kọ́ lolóyè Sunday Igboho ṣá ṣe fún Yorùbá o. Oore ńlá ló ṣe fún Yorùbá. Nítorí bí ò bá dìde, ọ̀pọ̀lọpọ̀ wọn bẹ́ẹ̀ ni wọn ò lè rọ́rọ̀ sọ. Nísìnyí tó wá dìde kànràn kí a gbárùkù tí a tún ń jẹ lẹ́yìn ẹsẹ̀. Bẹ́ẹ̀ a ti tún kí ààrẹ orílẹ̀-èdè Amẹ́ríkà, ìyẹn President Donald Trump, fún ìrànlọ́wọ́ tó ń ṣe fún orílẹ̀-èdè Nàìjíríà. Ààrẹ Trump, a kí yín takuntakun o wípé ẹ kú iṣẹ́ ribiribi tẹ̀ ń ṣe lórílẹ̀-èdè Yorùbá náà. Bẹ́ẹ̀ àwọn ọmọ Yorùbá ti wá yarí o. Wọ́n ní nígbà táwọn àgbààgbà yóò ti fẹ́ ṣe pé wọ́n fẹ́ ràn wá lọ́wọ́. Ọmọ Yorùbá, ìgbésẹ̀ bẹ́ẹ̀ bá gbé nínú Yorùbá nation, ẹ jẹ́ kó rọra máa wà ní abẹ́lẹ̀ tí ò gbọdọ̀ máa hàn sí gbangba. Bẹ́ẹ̀ ni, tí ò gbọdọ̀ máa hàn sí gbangba, nítorí àwọn amòòkùnṣèkà ẹ̀dá yìí wọ́n ń fi làálàá wa ṣòfò. Ọlọ́run ò sì ní gbà fún wọn. Ọlọ́run ò ní gbà fún wọn, nítorí Yorùbá ti dé láti dúró. Yorùbá nation la fẹ́. Òmìnira ilẹ̀ Yorùbá òun ló jẹ wá lógún. Ẹ̀yin ìyá mi, ẹ̀yin bàbá mi, ẹ bá wa bó o kó lọ fà á. Torí ẹ̀ la ṣe ń sọ pé kí ẹ bá wa share, ẹ like, ẹ subscribe, ẹ tẹ̀ sójú ẹ̀. Ẹ jẹ́ ó yé àwọn èèyàn lọ́tùn lósì pé Yorùbá nation is the only solution. La fi ń sọ pé a ó máa bẹ ọ bí ẹni bẹ́ṣú ni o. Atẹ́lẹsẹ̀ yóò má bẹnu wò. Gbogbo ẹni tó bá wá láò ní dé ńkọ́. Ó máa láàní débà. La fi ń kí yín pé God bless Yorùbá nation. Ọlọ́run á bùkún orílẹ̀-èdè wa o. Ó dàbọ̀.